الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. ọpẹ́ ni fún Ọlọ́run bá subhanahu wa ta'ala, àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam. Ọlọ́run má ṣe bá ní ṣàlékún kí Ànábì bá ní ṣàlékún ọlá rẹ̀ kó wá kà wá náà pọ̀ mọ́ ẹni kó wá kẹ́kọ̀ọ́ Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam. Eléyìí ni ìtẹ̀síwájú níbi àlàyé tírà at-Tawhidu al-Muyassar, èyí tí a ti ń ṣàlàyé fúnra wa láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn. Bọ́lá tiẹ̀ yẹ sí pé Ọlọ́run kádàrá pé kí ìdádúró díẹ̀ kí ó bá àlàyé náà, ṣùgbọ́n a tún ti tẹ̀síwájú náà ní Allah subhanahu wa ta'ala kí ó ṣe é nírọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa, àtàwa tí à ń sọ àti àwa tí à ń gbọ́. Ọlọ́run kó jẹ́ kí ó wúlò fún gbogbo wa. Abala ibi tí a bá àlàyé náà dé, òun náà ni abala ewé 74, ibi tí àfáà ti ń sọ̀rọ̀ nípa az-zabhu li ghayrillah. Àfáà ní abala ibi tó kàn òun náà ni az-zabhu li ghayrillah, ìmọ̀ dún nǹkan, ìmọ̀ pa nǹkan fún ẹlòmíì lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala. Nínú àwọn abala àjọsìn tí ó tóbi òun ni kéèyàn dún nǹkan. Tí ẹ bá wá dún nǹkan rẹ̀, èèyàn ò kí ń dún nǹkan, èèyàn ò kí ń pa nǹkan fẹ́nìkan àfi kéèyàn pa f'Ọlọ́run subhanahu wa ta'ala. Èèyàn ò kí ń dún nǹkan fóríṣà, èèyàn ò kí ń dún nǹkan fún sàárè. Èèyàn máa ń dún nǹkan, èèyàn máa ń pa nǹkan láti fi ṣe kí nìyẹn o, láti fi ṣe ìsúnmọ́ Ọlọ́run subhanahu wa ta'ala. Àfáà wa ní pé ta'rifu zabh, ẹ wá rí àlàyé zabhu lughatan, nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ nínú èdè Lárúbáwá, torí èdè Lárúbáwá ni. Òun náà ni huwa fil ashaq aw ma dalla alayh. Òun náà ni pé òun náà jẹ́ sí pé ní ìpìlẹ̀ òun náà ni nǹkan tí a ń pè ní kí a ṣe kí nìyẹn o, kí a gé nǹkan, kí a dún nǹkan, aw ma dalla alayhi, àbí nǹkan tó bá yẹ kí nìyẹn o, tó bá ń tọ́ka sí nǹkan tí a sọ yìí. Istilahan, lọ́dọ̀ àwọn àfáà alálàyé tó máa ń ṣàlàyé nǹkan bá yìí túmọ̀ sí, kí ni ìtumọ̀ rẹ̀? Òun náà ni izhaqu ruhi wa ihraqu dami ta'dhiman wa taqarruban bi tariqatin makhsusah. Òun náà ni kí a yẹ kí nìyẹn o, kí a gba ẹ̀mí nǹkan, wa ihraqu dam, àbí ká yẹ kí nìyẹn òun náà ni kí a ṣe kí nìyẹn o, kí a ta ẹ̀jẹ̀ nǹkan sílẹ̀, ta'dhiman wa taqarruban bi tariqatin makhsusah. Òun náà ni tó wáyé sí pé bá a ṣe wá gba ẹ̀mí nǹkan tá a sì ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ta'dhiman a fi ń ṣe ìgbé fún títóbi fún ẹni tá a ṣe é fún, wa taqarruban a sì fi ń ṣe àsúnmọ́ bi tariqatin makhsusah, ní ojú ọ̀nà kan tí a yẹ kí nìyẹn o, ní ojú ọ̀nà kan tí a dáṣà ní ẹ̀ṣà. Eléyìí túmọ̀ sí pé ìpa nǹkan rèé, ìdún nǹkan rèé, a fi máa ń ṣe àsúnmọ́ fún ẹni tó bá pa fún ni. Àwa lè máa pa nǹkan, àbá lè dún nǹkan fẹ́nìkan, àyàfi Ọlọ́run subhanahu wa ta'ala nìkan la máa yẹ kí nìyẹn o, òun la máa ń pa nǹkan fún. Aqsamu zawahi, àfáà ní pé ẹ wá rí àwọn ìran oríṣi nǹkan tí a máa ń dú. Salasatu aqsam, àfáà ní ìran mẹ́ta náà ni ó kú sí. Alákọ̀ọ́kọ́ mẹ́ dhaba'ihun mashru'ah, òun náà ni àwọn nǹkan tó yẹ pé a dú tó yẹ sí wípé ṣẹ̀ríà gbà wá láyè kí nìyẹn o, pé kí a dú tí ṣẹ̀ríà lọ́wọ́ sí. Àbí ẹlẹ́ẹ̀kejì dhaba'ihun mubahah, òun náà ni kí a dú nǹkan léyìí tó yẹ sí pé ṣẹ̀ríà fẹ́ fún wa pé kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ tá a bá yẹ kí nìyẹn o, tí a bá dú nǹkan yìí. Ẹlẹ́ẹ̀kẹta dhaba'ihum shirkiyyah, òun náà ni ká dún nǹkan tó mú ti ẹbọ dání, tó mú ti ìmú orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala dání. Àfáà bẹ̀rẹ̀ àlàyé lórí rẹ̀, wọ́n wá ní pé ẹ wá rí az-zabahul mashru'ah, ẹ wá rí àwọn abala àwọn nǹkan tá a lè dú tí ṣẹ̀ríà gbà wá láyè pé tó yẹ kí ṣẹ̀ríà là kalẹ̀ fún wa pé ká máa dú. Mithl, lápèjúwe, òun náà ni al-udhiyah, gẹ́gẹ́ bí kí a pa ẹran léyà, ká pa ẹran léyà rè nínú nǹkan tá a fi mọ́, nínú nǹkan tí ṣẹ̀ríà là kalẹ̀ fún wa lè pa nǹkan nítorí pa fi ń wá súnmọ́ Allah subhanahu wa ta'ala. Ṣẹ̀ríà là wọ́n lè fún wa pé ká kí nìyẹn o, kí a máa pa ẹran léyà. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àpèjúwe yẹn, òun náà ni zabhun nuzuri lillah, òun náà ni kéèyàn pa nǹkan fún Ọlọ́run ọba látàrí ìlérí téèyàn ti ṣe fọ́lọ́run ọba subhanahu wa ta'ala pé kí nìyẹn o,
pé a pa nǹkan fọ́lọ́run subhanahu wa ta'ala. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni dhabhul hadi, òun náà ni kí nìyẹn o, òun náà ni nǹkan tí a máa ń pa nígbà tí a bá yẹ kí nìyẹn o, tí a bá ṣe hajj tó yẹ sí wípé a fi ṣe hadiyu ní ìlú Mẹ́kà tí a máa ń mú dání, tá fi máa ń pa lásìkò láyé kí nìyẹn fún ẹni tó bá ṣe hajj. Ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni dhabhul fidya fil hajj wal umrah, òun náà ni nǹkan tí a máa ń pa nígbà tí kí nìyẹn o, àbí ká pa nǹkan nígbà tí a bá fi ń tán ọ̀ràn tí a dá nígbà tí a ń ṣe hajj ni àbá ń ṣe umrah ni. Ní abẹ́ rẹ̀ òun náà tún ẹlẹ́ẹ̀karùn-ún dhabhul aqiqata lil mawlid, lábẹ́ rẹ̀ náà ni kí a ṣe kí nìyẹn o, kí a pa ẹran fún ọmọ tí a bí. Lábẹ́ rẹ̀ dhabhu sadaqati yataqarrabu biha ila Allah subhanahu wa ta'ala, òun náà ni ká kí nìyẹn o, àbí ká pa nǹkan náà ní tó yẹ pé àkànṣe àpálẹ̀ pé a fi ṣọ́ra kọ̀ láti pé à ń wá kí Ọlọ́run subhanahu wa ta'ala kó yẹ kí nìyẹn o, kó san wá lẹ́san ní orí àfi ń wá súnmọ́ Ọlọ́run ọba. Nínú rẹ̀ òun náà ni adhabhu li ikrami duyuf, òun náà ni kí a pa nǹkan látàrí wípé a ṣe kí nìyẹn o, a fi ń pọ́n àlejò lé. Àrígbà èyí tí a kà fúnra wa yìí, gbogbo kọ̀ọ̀kan nínú rẹ̀ ló lẹ́rìí tó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nínú ṣẹ̀ríà Ọlọ́run ọba subhanahu wa ta'ala pé ó lẹ́tọ̀ọ́ pé ká pa nǹkan nítorí àwọn nǹkan tí a kà á lẹ̀ fúnra wa yìí. Tó lọ́wọ́ sọ pé kí nìyẹn o, ad-daba'ihul mashru'a, òun náà ni àwọn nǹkan tá a lè pa tí ṣẹ̀ríà ṣe kí nìyẹn o, tó ń la kalẹ̀ fún wa, tó ṣe ní òfin fún wa. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni a máa pé kí a pa nǹkan, òun náà ni ad-daba'ihul mubaha, òun náà ni kí nìyẹn o, kí a pa nǹkan tó yẹ ṣẹ̀ríà yẹ kí nìyẹn o, ṣẹ̀ríà ó kọ́ fún wa, ó gbà wá láyè rẹ̀ kí nìyẹn o, pa lè pa tí ò ní ládá nínú tí ó sì ní ẹ̀ṣẹ̀ nínú. Òun náà inú àpèjúwe rẹ̀ òun náà ni dhabhul jazzar, òun lil bay', òun náà ni ẹran tí alápatà bá pa látàrí wípé kí nìyẹn o, ó fẹ́ tà á. Ẹ máa ń pé eléyìí tó fẹ́ ṣe bísínẹ́sì ni ó lẹ́wọ̀n fi pa ẹran, torí ẹ̀ ṣẹ̀ríà ṣe kí nìyẹn o, ó gbà á láyè pé kí nìyẹn o, pé kí àparú nǹkan báyìí. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àpèjúwe rẹ̀ òun náà ni ad-dhabhu lil akil, òun náà ni kí a pa ẹran àbí ká pa nǹkan náà nínú àwọn nǹkan tó yẹ sí pé a máa ń gbẹ̀mí wọn, a máa ń fẹ̀jẹ̀ wọn talẹ̀ náà ni látàrí pé a fẹ́ jẹ́ sínú ọkàn ara wa. So eléyìí kò sí aburú níbẹ̀, ṣẹ̀ríà kí nìyẹn o, ṣẹ̀ríà gbà wá ní ààyè rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìran ká pa nǹkan òun náà ni az-zabahihu shirkiyya, òun náà ni ìpa nǹkan tó ti lẹ́bọ nínú tó yẹ sí pé ṣẹ̀ríà kọ́ fún wa pé ká tiẹ̀ súnmọ́ àbẹ́ ti fẹ́ dán wò, tó yẹ pé àní mọ́ pa irú àwọn yìí, kò ṣẹ̀ríà ò gbà wá láyè ká pa nǹkan nítorí rẹ̀. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ az-dhabhu lil asnam, òun náà ni kí a pa ẹran fún kí nìyẹn o, kí a pa ẹran fún òòṣà. Eléyìí ṣẹ̀ríà kọ́ fún wa yányán, ẹni tó bá sì ń ṣe eléyìí ó ń ṣe ẹbọ sọ́lọ́run subhanahu wa ta'ala ni. Táwa wo lẹ káàárọ̀ ojíire wa lónìí, ní nǹkan tó pọ̀ jù lára àwọn tó ń pe àwọn mùsùlùmí náà nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ rèé alóhùn ṣiṣẹ́ mọ́tò, ó nígbà tó máa lọ ń pa ẹran fún òòṣà, ó nígbà tó máa lọ ń pa ẹran fún Ògún, ó nígbà tó máa lọ ń pa ẹran fésù, làwa gbogbo ẹ ti wá káàkiri tó fẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kò fẹ́ mọ̀ pé kíní yìí ẹbọ ni mọ́. Torí ẹ̀ tó wá ti ń gbọ́ ilé tá à ń sọ fún ẹ yìí, kó lọ mọ̀ wípé ẹbọ ni ká mọ kí nìyẹn o, kí a mọ pa nǹkan fún òòṣà. Torí òòṣà rẹ̀ kò gbọdọ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni tó máa ń pa rẹ̀ ní mùsùlùmí. Ẹni tó bá sì ń ṣe náà tó jẹ́ lẹ́bọ náà, kó náà ra àwọn ọ̀rọ̀ kẹrẹ̀ kó padà sínú ẹ̀sìn ìsìláàmù. Ẹlẹ́ẹ̀kejì az-dhabhu lil jinn, nínú rẹ̀ òun náà ni kí a pa nǹkan fún àlìjànnú látàrí pé a fi ń wá ìsúnmọ́ rẹ̀, a fi ń wá kó máa ṣàwọn nǹkan kan fún wa. Eléyìí náà nínú àwọn nǹkan tí ṣẹ̀ríà kọ̀ fún wa ni. Eléyìí ó sì pẹ́ kọ́mọ̀ láàrin àwọn tí wọ́n ń pe àwọn láláàfáà pàápàá jọ tán láwọn ṣe jálàbí. Ẹ̀rẹ́ lómi ìlú òun fẹ́ pa nǹkan fálìjànnú kan látàrí kó lè bá ìkíni òkèlè àwọn gbó wá fóun àbí kó lè máa ṣe nǹkan kan fóun. Eléyìí nínú àwọn nǹkan tó yẹ kí a jìnnà sí ni, torí ká ìjọba bá ti parú nǹkan báyìí àti fi ń ṣe ẹbọ sọ́lọ́run subhanahu wa ta'ala ni. Nínú rẹ̀ òun náà ni az-zabhu lil qubab, òun wal mashahid wal qubur, òun náà ni kí a mọ pa nǹkan sí ìdí sàárè. Ẹ jẹ́ á jìnnà sí ká mọ pa nǹkan sí ìdí sàárè látàrí a fi ń wáṣọ, a fi ń ṣe ìsúnmọ́, a fi ń gbé sàárè náà tóbi. Eléyìí nínú àwọn nǹkan tí ṣẹ̀ríà kí nìyẹn o tó kọ̀ fún wa ni. Nínú rẹ̀ òun náà ni az-dhabhu qabla sakanil baytil jadid bi qasdil hijabi anil jinn, òun náà ni kí a ṣe kí nìyẹn o, kí a pa nǹkan látàrí ká fẹ́ kó sílé tuntun, ká mọ lérò pé a fi akínkan tá a pa yẹn sí apá fáwọn àlìjànnú kan lè bá kí nìyẹn o,
kán lè bá àmọ́ fàbúrú kọ́ wà nílé tuntun tá a fẹ́ kó sí. Eléyìí náà nǹkan tí ṣẹ̀rí ààyè kí nìyẹn tó kọ̀ fún wa ni. nínú àwọn àpèjúwe rẹ̀ òun náà ni adh-dhabhu inda dukhuli al-'arusayni al-bayt wa mashyihima 'ala ad-dami adh-dhabiha. nínú rẹ̀ òun náà ni kí a máa pa nǹkan látàrí fún àwọn tán ṣe àwọn oníyàwó, àwọn tán ṣègbéyàwó, ká máa pa nǹkan fún wọn, káwá pé ẹ̀jẹ̀ yẹn àtún wá pa àwa fẹ́ àwa palẹ̀ tán àwa ní káwọn méjèèjì kí nìyẹn pé kán lè bá rìn lórí ẹ̀jẹ̀ nǹkan tá a pa yìí. Eléyìí nínú àwọn nǹkan ẹbọ ni tó yẹ pé nílẹ̀ káàárọ̀ oòjíire tá tiẹ̀ wà yìí, àwọn tá a mọ̀ tán máa ń ṣe òun náà làwọn ẹlẹ́bọ. torí ẹ̀rí irú àwọn àṣà yìí ìsìláàmù ò tiẹ̀ gbá wọlé torí àṣà àwọn ẹlẹ́bọ ni tó yẹ pé ó yẹ ká jìnnà sí. nínú àwọn àpèjúwe rẹ̀ òun náà ni adh-dhabhu lillah walakin yuzkar ghayru ismillahi alayha. òun náà ni kí a pa nǹkan fún Ọlọ́run wa subhanahu wa ta'ala, ṣùgbọ́n àtàwọn ń pa nǹkan yẹn orúkọ ẹlòmíì là ń dá. eléyìí akàn yẹn sì kan fẹ́ pa fọ́lọ́run wa ṣùgbọ́n wá ń dá ọkàn lómi àti fi ń pa nǹkan yẹn. eléyìí nínú àwọn nǹkan tó yẹ sí pé a ti ń pa nǹkan fẹ́lòmíì lẹ́yìn Ọlọ́run wa subhanahu wa ta'ala ni tó sì yẹ kí a jìnnà sí. afáwá tẹ̀síwájú wọ́n wá ní kí al-khulasa gbogbo ọ̀tá wá sọ yìí náà wá rí khulasa rẹ̀ sọ́mùrì rẹ̀ òun náà ni pé adh-dhabhu ká lọ mọ̀ yí pé ká mọ dún nǹkan ká mọ pa nǹkan ká tẹ̀jẹ̀ nǹkan sílẹ̀ ìbáàdà ìjọsìn ni o ibadatun lillah ìjọsìn tá a máa ń ṣe fọ́lọ́run subhanahu wa ta'ala ni. la yajuzu sarfuha li ghayrillah, kò sì tọ́ ká wá gbé ìjọsìn yìí fẹ́ lómi lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala. ká dún nǹkan ká pa nǹkan Ọlọ́run subhanahu wa ta'ala máa ń ṣe fún torí ìjọsìn ni. tá bá wá pa nítorí nǹkan míì ká wá lọ gbé nǹkan yẹn fẹ́ lómi lẹ́yìn Ọlọ́run bá a ti ń gbé ìjọsìn fẹ́ lómi lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala ni. wad-dalil ẹ̀wà rí ẹ̀rí eléyìí òun náà lọ́wọ́ Ọlọ́run subhanahu wa ta'ala suratul An'am wọ́n máa sọ pé inna salati dájúdájú ìrun mi wa nusuki àti ìdúràn mi àti tẹ̀jẹ̀ sílẹ̀ mi wa mahyaya àti gbésí ayé mi ni wa mamati àti ikú mi ni lillahi rabbil alamin, gbogbo ẹ̀ fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba gbogbo àgbáńlá ayé ni. eléyìí òun ni ẹ̀rí pé a kì í pa nǹkan fún ẹlòmíì jọ Ọlọ́run subhanahu wa ta'ala lọ. ẹlẹ́ẹ̀kejì ẹ̀wá pé adh-dhabhu li ghayrillah ẹ̀wá rí ká pa nǹkan fún ẹlòmíì lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala yu'tabaru shirkan. irú nǹkan bá ti ṣe irú nǹkan báyìí tàbí lọ pa nǹkan fún ẹlòmíì lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala ṣíríkù ní ẹbọ ni. wa fa'iluhu mal'un, ẹni tó bá ń ṣerú nǹkan yìí mal'un, ẹni tí Ànábì ti ṣẹ́bi lé ni. wad-dalil ẹ̀wá rí ẹ̀rí eléyìí òun náà ni Allah subhanahu wa ta'ala òun náà ni astaghfirullah òun náà ni ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó wà nínú Sahih Muslim tàbí sọ wípé la'ana Allahu man zabaha li ghayrillah. Ànábì sọ pé ìgbéjìnà sí kí Ọlọ́run ọba kó mọ bá gbogbo ẹni tí wọ́n ṣe kí nìyẹn kó mọ bá gbogbo ẹni tó bá ń pa nǹkan míì tó bá ń pa nǹkan fẹ́lòmíì lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala. eléyìí ni àlàyé lórí abala yìí tó yẹ pé kíkà sì gbìyànjú ká kíyèsí, pàápàá jùlọ àwọn táwọn pẹ̀lú àwọn mùsùlùmí ẹ jẹ́ á kíyèsí abala yìí, ẹ jẹ́ á mọ̀ pa àkí ń pa nǹkan àkí ń dún nǹkan àkí ń tẹ̀jẹ̀ nǹkan sílẹ̀ fẹ́lòmíì lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala. tó bá sọ pé ṣẹ̀ṣẹ̀ ní ká ṣe é ṣùgbọ́n ìsìláàmù ní ká mọ̀ ṣe, tó bá ti pé ẹni mùsùlùmí wàá fi ṣẹ̀ṣẹ̀ lẹ̀ ní ìsìláàmù ló mọ̀ sáré tẹ̀lé. èèyàn kì í sáré tẹ̀lé ṣẹ̀ṣẹ̀ tó bá ti ló ń ṣe ìsìláàmù, ìmọ̀ kó mú ṣẹ̀ṣẹ̀ àbí kó mú ìsìláàmù ni. tó bá lówó òdílé yín lóníkẹ́ mọ́ pa nǹkan fóṣà lé yín, wàá gbé ojúṣe tó bá ti ń pe ẹni mùsùlùmí, wàá ti mọ̀ wípé eléyìí kò tọ́ fẹ́ni tó bá ń pe ẹni mùsùlùmí. eléyìí ni àlàyé ráńpẹ́ lórí abala yìí. Allah subhanahu wa ta'ala kó jẹ́ kó ṣàǹfààní fún al qiyamah, kó wá ṣe wá lẹ́ni tá a lè máa dúró sórí ọ̀rọ̀ tawhid ní gbogbo ìgbà. subhanakallahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.